ṣàlàyé o ṣùgbọ́n ìṣètò ṣe gbàǹjọ yẹn ti wá dàrú o therefore kì í ṣe nǹkan tá a fọwọ́ sí ń jọ yẹn lélẹ́yìí o nígbà táwọn bàbá wa Awólọ́wọ̀ Azikiwe Ahmadu Bello tán jókòó ní 1950 tán sọ̀rọ̀ federation lẹ́nu àfẹ́ ṣe kó bá simple fáwọn òyìnbó wọn create 3 regions àwa Yorùbá àti àwọn tó wà àwọn Urhobo Ìsoko Ẹdó wọn bá wa pọ̀ but each of those people ló ní self-determination tara wọn o so àpapọ̀ àpè ní western region ò lè gba self-determination Ẹdó kúrò lọ́wọ́ wọn o. So a ṣe ti western region a ṣe eastern region a ṣe northern region and so on. Agreement àwa ṣe bẹ́ẹ̀ níjọ́ yẹn ni wípé we are going to be a federation in which all these people will have the right of self-determination and so on the basis of that wọ́n wá kó sovereignty wọn pọ̀ wọ́n kó the western region gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ èrò western region Yorùbá Ẹdó Ẹ̀jọ́ Yorùbá Urhobo Ìsoko Ẹ̀ka nǹkankan ètò yín nìyẹn ẹ̀yin tẹ́ jẹ́ middle belt tí orúkọ kẹ́mọ́ṣà máa jẹ́ lọ́n àkótó yín papọ̀ gbogbo àti north papọ̀ àkópọ̀ tìyín nìyẹn ẹ̀yin tí east tìyín náà ni wọ́n wá ṣètò ńgbà yẹn pé on the basis of that sovereignty o each region ló ní constitution tara each region ló kọ constitution tara each constitution each region ní flag tara each region ní coat of arms tiẹ̀ each region ní representative abroad tó ń pè ní high commissioner ní London our western region ilé tó ń pè ní Nigeria embassy lẹ́nu our western region lára our west that office chief high commissioner western region ní London yẹn àwọn east ní tiwọn àwọn north ní tiwọn then each region ló control its own resources ṣùgbọ́n tó ń bá wá ṣe tí owó bá jáde nídìí resources yẹn oníye tax stamp federal mama san fún federal government àwọn region mẹ́ta yẹn ló wá decide pé nǹkan báyìí ní federal government lè ṣe mọ́ o the following things foreign relations army kìnìún kan and so on and so forth ṣùgbọ́n gbogbo nǹkan yòókù àwa region lá ní nǹkan wa o therefore the regions were powerful for instance bàbá wa Awólọ́wọ̀ develop the western region wa tó yẹ pé within 2 or 3 years àti ń yá federal government lówó. bẹ́ẹ̀ni agbọ́n má gbẹ. àwa ti ń yá federal government in fact in some cases a máa fún federal government ní grant. ṣé ẹ mọ̀ yàtọ̀ láàrin grant àti loan. That is it. And so we were able to develop at our own pace. In our own way. Free education sílẹ̀ kò sí region mìíràn tó lè dá sílẹ̀ àwọn náà sò tẹ̀ fẹ́ dá sílẹ̀ náà àwọn yìí sì try wọn lè ṣe wọ́n tètè yá gbẹ́jú mọ́. Ṣòro ṣòro so bó ṣe jẹ́ nìyẹn each people can develop in their own way but now ẹ ti wá ṣe láti 1962 díẹ̀ láti gba independence díẹ̀ ẹ ti wá kó gbogbo power wọn yẹn ẹ ń kó lọ sí federal government ẹ ń kó lọ sí federal government ẹ ń kó lọ sí federal government ẹ ń kó lọ ó ti wá tán pátápátá today gbogbo powers tó wà ní Nàìjíríà agriculture education port army police everything is wọ́n pín sí 98 items. 98 headings. Wọ́n wá ní constitution tí Abdulsalami àtàwọn Fúlàní àti Hausa rẹ̀ náà ṣe fúnra wọn. Wọ́n wá sọ pé we the people of Nigeria ló ṣe. Wọ́n wá ní of the 98 items 68 ló jẹ́ federal government nìkan ló gbọ́dọ̀ fọwọ́ kàn o. Of the remaining 30 state governments àti federal government lè ṣe ṣùgbọ́n
tí conflict bá wà láàrin interest federal government àti state government, the state government must back down and let the federal government do it. In effect, kò sí nǹkan tí state government wà lágbára lórí. The state governments have power over nothing. And yet, ní àwa Yorùbá, àjọkò ní 1999, àfọwọ́sí àwa Ìgbò, àfọwọ́sí àwa Middle Belt, àfọwọ́sí àwa South, àfọwọ́sí àwa Haiduro. Ẹ gbọ́, ẹni ní 1999, àwa wọ̀nyí, àwa Yorùbá Ìgbò kankan wọ̀nyí, àfọwọ́sí pé a kó gbogbo ilẹ̀ wa kó fún Nàìjíríà. Irọ́ ni o. Sáyìn kankan bẹ́ẹ̀ wá àmọ̀ gbàtẹ́jẹ constitution yìí o. Ẹni a kó gbogbo àwọn èèyàn wa subject to the authority of Nigeria. Irọ́ ni o. Ní 1999 bá yín ṣe irú constitution yẹn o. It is a lie o. Ẹni gbogbo resources tó wà nílẹ̀ wa a kó fún Nàìjíríà ní 1999. Irọ́ ni o. A kó gbogbo resources wa fún Nàìjíríà o. Ẹ̀rọ àti kó gbogbo sovereignty wa àwọn nationalities bíi 700 pé àti kó fún Nàìjíríà. Irọ́ lẹ pamọ́ wa o. Kò síbi tá a jókòó sí tá a bá yín sọ o. Therefore, see, it is a lie pé a wà ní under this constitution. Therefore, ẹ jẹ́ ká jókòó ká jọ rò ó. Àwa ò kì í ṣe àdàlúrú o. A fẹ́ kí rògbòdìyàn bẹ́ sílẹ̀ o. Ṣùgbọ́n àwa fàyè sílẹ̀. Therefore, àwa fàyè sílẹ̀ wípé a fún federal government Nàìjíríà ní 90 days kó jẹ́ ká jọ jókòó ká jọ sọ̀rọ̀ kìíní. Ibi tá a bá máa parí ọkọ̀ ẹ̀fẹ̀tọ̀ ẹ̀ sí. 90 days yẹn ló pẹ́ tán. Alẹ́ Monday ló fi 90 years. Tó bá tán tí federal government ò ṣètò wípé káwá jẹ sọ̀rọ̀ bá a ṣe bẹ̀rẹ̀ wọn pé ká jọ adẹ̀ ti gbé fún United Nations o. Adẹ̀ ti gbé fún other governments in the world o. Wọ́n fẹ́ United Nations ní ẹ ti sáàbù ẹ̀ fún Nàìjíríà ní yes wọ́n ní kí ni evidence ṣèbí lẹ́tà rẹ lọ deliver ẹ lọ publish ẹ̀ nínú ẹ lọ advertise ẹ̀ nínú paper kan ní Nàìjíríà tí ò ní ṣe é deny. Kọ́mọ̀ bá sọ́nà sí. Àwa sá padà sílé àlọ́wọ́wọ́ olówó gbogbo yá 2 million. La lọ san fún paper kan kó jọ kó bá wa advertise ẹ̀ wọ́n advertise ẹ̀ o. So federal government ló deny pé wọn ò ní mọ̀ o. A dẹ̀ ti gbé advertisement yẹn àti gbé lọ sí United Nations. Ẹ̀yin lẹ́ni ká lọ ṣe àti ṣe o. Here is evidence of it. So bó ṣe jẹ́ nìyẹn. Tó bá wá expire essentially mi ò tí ì sọ pé in fact essentially sí ní Nàìjíríà mọ́.
nǹkan tán bá lẹ̀ wá fẹ́ ṣe a máa rí o. Àwọn abẹ́ ti ṣètò tiwa nípọ̀. Àwa ò ní báyàn kankan jà bá ń kó sójà wá aṣọ fún United Nations. Ẹ wá bá wa sọ fún wọn kó sójà wọn jáde. Case close. Case close. Ọ̀rọ̀ jà kọ́ lélẹ́yìn. Àwọn tó jù wọ́n lọ. A ní ìdí láti wá organize. Àwa máa ní ìdí láti wá organize. Àwa máa make a statement ní 16th. Àwa make a statement ní 16th. Okay. A máa make a statement yẹn. Pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ o. Àdẹ̀ ní sọ pé nǹkan báyìí làwọn fẹ́ ṣe o. Ṣùgbọ́n nǹkan báyìí ló ṣẹlẹ̀ gbogbo ayé ẹgbọ́ o. Ó dẹ̀ ti tán o. A tún máa publish ẹ̀ fún wọn. So nǹkan tó wá kù a ní ìdí láti ṣe referendum. A dẹ̀ máa bẹ United Nations pé kán jọ kán wá bá a ṣe referendum. Bírò eléyìí tán bá wọn ṣe ní Sudan. Ní àwọn Cameroon ṣerú eléyìí tá a fẹ́ ṣe yìí. Àwọn kan ní Cameroon federal government Cameroon wá Kwame wá United Nations fún wọn lọ́sẹ̀ kan jáde kúrò bẹ́ẹ̀. Wow. Kan Kwame wọn kúrò bẹ́ẹ̀ wọ́n dẹ̀ kó kúrò ibi tá à ń lọ. Wọ́n bá Southern Sudan ṣe referendum. Àwọn Southern Sudan dẹ̀ fún pé àwọn kan ṣe Sudan. Àṣírí ìdánwò. Saheed ọmọ bọ́tà. Saheed ọmọ bọ́tà. Àwọn agbóhùn wọn lọ. Tí gbogbo yóò bá ní wá. That's a big. That's my pride. Ó wá kò pé ká máa sọ fáwọn èèyàn wa pé ibi tá à ń lọ nìyí. Ẹ jẹ́ kí n wá sọ àwọn kan máa pè pàdé oríṣiríṣi o. Wọ́n tiẹ̀ ti ń pè. Ọmọ ọba. Pé àwọn fẹ́ ṣe grand alliance àbí grand Yorùbá àwa ò gbúdọ̀ bẹnu ẹ̀tẹ́ lu ẹnikẹ́ni tó bá ní ẹ jẹ́ kí Yorùbá kóra jọ. Àwa ò ní bu ẹnu ẹ̀tẹ́ lù. Kábíyèsí sà. Wọ́n ti wá deliver letter fún mi àti invitation bíi 5-6. Mo máa pín ọjọ́ Wednesday kan ní 17 kankan wá ṣe ìpàdé wọn.